mo ti lọ́jọ́ yọ òòjọ́ lọ́rùn náà lẹ́yìn tó mú mi náà kí irú àmójúbá ètò kan tó ń bọ̀ lọ́nà lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tọ̀ kan tí ó máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn ibà pàtàkì táwọn eré oníṣàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ni ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wò ó ìgbà tuntun bá báyìí níṣẹ́ bá lẹ gbọ́mi ọkọ̀ tó túbọ̀ kọ̀ òun níṣẹ́ bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé yín wọnú agbámẹ̀tò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òpó ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 0703-822-6160 0703-822-6160 lágbo òṣèré ẹ má miss ẹ. Say Mohbad's dad problem na poverty. The injection wey they suppose give am na poverty injection. Yẹmi in the mood ó dà ìpọ́n wà nínú Yẹmi Túnráyọ̀ wọn kan iṣẹ́ tó ṣe bí ọkàn pọ̀ púpọ̀ mo mọ̀ pé bákan ẹ ní relationship. gradual process ni àti ìsáré lé nǹkan kan rí láyé yìí èmi àtọkọ mi Sọjá Alabi àti ìsáré lé nǹkan rí dọ́tà tí ń rìnrìn àjò ayé wa. wọ́n bímọ fáfọ́d iná àbí dúnàdúrà àbí nǹkan kan èèyàn kan àfọ́tìkan ló dìzọ̀ ẹ̀jẹ̀ mi náà ṣe bíbí kan náà lèmi náà ṣe ń bọ̀. I'm gonna call for him big this morning. ṣé gbogbo yín rántí? mo jẹ. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́bá ti láǹfààní láti máa gbọ́ wa àríwá ìyọkùn ní wọ́n lọ́tẹ̀ gbogbo wa gbogbo yìí tẹ̀ ń wọkọ̀ tẹ̀ ń wáyà láṣẹ ọba mi aláwùrábí ọlọ́run tó ṣe ti Sadio Mani àṣetìyẹn láṣẹ ọba mi aláwùrábí Sadio Mani ẹ̀yin ìyàwó onímọ̀ ẹni o láṣẹ ọba mi aláwùrábí ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèré níbi láti máa ń gbé àwọn ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú gbajúgbajà ènìyàn láwùjọ gbajúmọ̀ òṣèré òǹkọrin àbí ẹnikẹ́ni tó bá jẹ́ gbajúmọ̀ láwùjọ láti máa ń gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò lẹ́nìí àtúnṣe bẹ́ẹ̀ àtúnfẹ́ fún yín ní àwọn nǹkan tó ṣe pàtàkì lágbo àwọn òṣèré ọ̀rọ̀ kan jà ròyìn tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kàn ṣe bẹ́ẹ̀ wọ́n fọwọ́ lẹ́rú wọn wò lọ́pẹ́lọpẹ́ gbajúgbajà òṣèré kan tó fi ohùn léde láti tako ìròyìn yìí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dídùn yìí mo fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ ọ̀rọ̀ owó ló ń jà ròyìn tó jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń tako ẹni tó sọ̀rọ̀ yìí lórí ti òjíṣẹ́ Ọlọ́run yìí Fáwọ́sàt Balógun Madam Sajẹ ìyàwó ló kọ sí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ẹ máa láǹfààní láti gbọ́ ní dédé àsìkò tí a wà yìí bákan náà lórí ọ̀rọ̀ Mohbad mo mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ ti ń fojú sọ́nà pọ́dún tuntun 2024 láwà yìí ṣé àní gbọ́ kankan lórí ọ̀rọ̀ ikú Mohbad ni àbí gbo ni wọ́n bá ọ̀rọ̀ ikú Mohbad dé ọ̀rọ̀ ikú Mohbad ó mà tún ṣe bẹ́ẹ̀ ó ti dé ibi tó lápẹẹrẹ o bàbá Mohbad ẹnu ti ń kún jù lẹ́ni mo fẹ́ jẹ́ kẹ́ bá mi farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá sí etí ìgbọ́yé àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti ikú Mohbad mo fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa kẹ́ lè mọ ibi tá a máa lọ ibi tá a ń lọ lọ́dún yìí lórí ọ̀rọ̀ ikú Mohbad bákan náà lórí ọ̀rọ̀ Tope Alabi gbajúgbajà olórin yẹn àwọn kan tilẹ̀ sọ wípé kí ló dé tí Yẹmi my lover ló ṣe bú ẹnu àtẹ́ lù ú nígbà kan tó sọ pé òun pé Tope Alabi kò dáhùn lóhùn ó fojú kéré òun ní báyìí àsìkò ọ̀rọ̀ ti tó nígbà míì Yorùbá máa sọ wípé ààyè wà kò sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ wà nígbà míì kò sáyè ṣùgbọ́n lásìkò tá a wà yìí ààyè ti wà ọ̀rọ̀ sì ti jẹyọ láti ẹnu Yẹmi my lover kí ni Tope Alabi kan wá sọ nípa ìgbésí ayé ẹ̀ báwọn èèyàn ṣe ń bu ẹnu àtẹ́lù lọ́tún bí wọ́n ṣe ń bẹnu àtẹ́lù lọ́sì nípa irúfẹ́ ìgbésí ayé tó yàn láàyò báwo ló ṣe ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ máa láǹfààní láti gbọ́ lórí ètò lágbo òṣèré ọdún ní mímì kì í ṣe àìmọ̀fólókò àfitèmí nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí apàtẹ ètò bí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀ awọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ó dáa
níbi tá a dídùn yìí ẹ jẹ́ kí n dàbàrà bó ṣe kẹrẹ̀ kó lè pọ̀ tẹnu ẹlẹ̀ nípa ti àwọn ohun tí mo kó wá sóde láàárọ̀ òní ní dédé àkókò yìí ní ọ̀sán yìí ní alẹ́ yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní tẹ́ ti ń gbọ́ mi lásìkò yìí ẹ jẹ́ ká ti bí bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà àwọn èèyàn kan jẹyọ wọ́n sọ pé ìgbà wo when will you marry nígbà wo ló máa marry amọ̀ ẹ́ wípé òun ṣe àwọn nǹkan ribiribi sáwùjọ ṣùgbọ́n ní kò sí ọ̀wọ̀ fún ọkùnrin tí ò láya nílé bẹ́ẹ̀ ni kò sí ọ̀wọ̀ fún obìnrin tí ò lọ́kọ lọ́ọ̀dẹ̀ ẹ kúkú mọ̀ wípé oníkálùkù ló ní ìdí tó fi ń gbé irúfẹ́ ìgbésẹ̀ tó ń gbé láyé eléyìí ló jẹ́ kí n dẹnu lé ọ̀rọ̀ gbajúgbajà agbábọ́ọ̀lù ni ọmọ ilẹ̀ adúláwọ̀ Sadio Mane lẹ́ ń pè é la mọ̀ sí ó jẹ́ agbábọ́ọ̀lù tó ti fi ìgbà kan rí gba àmì ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ adúláwọ̀ ó ti gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ó ti gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich kó tó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Al-Nassr lọ́wọ́ tí a wà yìí ṣùgbọ́n láìpẹ́ ní ọjọ́ keje oṣù kínní ọdún tí a wà yìí Sadio Mane gbé ìgbésẹ̀ nípa ìgbésí ayé ìgbéyàwó rẹ̀ nígbà tó lọ fẹ́ ọmọdé àwọn èèyàn kan sọ wípé ọmọdébìnrin ni ṣùgbọ́n 18 years old lárábìnrin yìí Aisha Tamba òun lórúkọ rẹ̀ ohun tí mo ṣe mú ọ̀rọ̀ rẹ̀ wá sí orí ètò lágbo òṣèré ni pé àwọn èèyàn kan ń sọ mo ti máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé jẹ́ ká máa ṣe ohun ìwádìí wa déédéé ká máa ṣe ìwádìí wa débi tó yẹ ká ṣe dé ká tó máa gbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ń gbé sọ káàkiri wọ́n ní òṣèré ní Aisha Tamba ẹni tí Sadio Mane fẹ́ ṣùgbọ́n mo ní kí n yànnàná ọ̀rọ̀ yẹn fún yín lásìkò yìí pé ìyàwó Sadio Mane tuntun yìí kì í ṣe òṣèré o ẹlẹ́sìn mùsùlùmí ni kódà ìlànà tí wọ́n fi ṣe ìgbéyàwó yìí lọ́jọ́ tá a wí ìlànà mùsùlùmí ni ayé gbọ́ ọ̀run mọ̀ nígbà tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó yìí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mú nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Sadio Mane àti Aisha Tamba yìí wọ́n ti wà láti ọjọ́ pípẹ́ àti ìgbà tí Aisha ti wà ní ọdún mẹ́rìndínlógún ìyẹn 16 years ló ti wọ Sadio Mane lójú ó jẹ́ ọmọ tí tó kékéwú dáadáa tó lọ ilé kéwú tó sì mọ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìlànà mùsùlùmí tá a máa sọ̀rọ̀ nípa kéwú ẹ dẹ̀ mọ̀ pé Sadio Mane náà rèé gba àgbà ọ̀jẹ̀ ní tá a máa sọ̀rọ̀ nípa mùsùlùmí ṣùgbọ́n lọ́dún náà tí Sadio Mane rí arábìnrin yìí tó sì wọ̀ lójú ó tẹ̀sánwó ẹ̀yìn wípé tóun bá lọ gbé súnmọ́ arábìnrin yìí ó ṣeéṣe káwọn èèyàn máa sọ wípé òun ṣe child abuse àbó òun ṣe torí pé ọjọ́ orí ẹ̀ lásìkò tá à ń wí yìí kò tí ì yẹ lẹ́ni tí ó ń lọlé ọkọ ẹ̀dẹ̀ má wò pé níbì kan ní orílẹ̀-èdè Nàìjíríà lápá bíbáyìí àti kékeré ló ti máa ń fún àwọn nǹkan ní ẹ̀yà kan ló ti ń fún wọn ní ọkọ Sadio Mane dúró torí ìfẹ́ tó ní sí arábìnrin yìí nínú ìtàn ìgbésí ayé arábìnrin yìí wọ́n ní ó kópa níbi sinimá kan ṣùgbọ́n sinimá tá à ń sọ̀rọ̀ yìí sinimá ìlànà mùsùlùmí ni làwọn èèyàn kan fi ń sọ wípé òṣèré ni Sadio Mane fẹ́ òṣèré ló fẹ́ òṣèré ni báwo ló ṣe máa to ìgbésí ayé ẹ̀ báyìí ṣé kò dé ní padà sí di òṣèré ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé arábìnrin yìí kò fi látìgbà tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ní àǹfààní láti ṣeré mọ́ ọjọ́ keje oṣù tàwa yìí ni wọ́n ṣe ìgbéyàwó ayégbọ̀rún mọ̀ mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé òṣèré kì í ṣe òṣèré Sadio Mane agbábọ́ọ̀lù ni ìyàwó tuntun tó ṣẹ̀ fẹ́ yìí òun náà ó jẹ́ Islamic scholar tó mọ̀ nípa ẹ̀sìn dáadáa àti mọ̀ lọ́wọ́ wọn tí fi ìdí ẹ̀ pàtó iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ báyìí àwọn tí fi ìdí rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ afẹ́jú kẹ̀kẹ́ ohun tó ń mi wá mú ọ̀rọ̀ Sadio Mane wá sórí ètò lágbo òṣèré ni pé mo fẹ́ kíni wípé ìgbéyàwó ẹ̀ yìí ó ṣe ní gbòǹkẹ́lẹ́ títí tó fi fẹjú kẹ̀kẹ́ síta kò tẹ̀ fi clue ẹni tí bá mọ̀ Sadio Mane dáadáa kò fi àyè sílẹ̀ láti mọ̀ wípé ẹni báyìí lòun fẹ́fẹ́ àbí ẹni báyìí ló wù òun lọ́kàn láti gbé sọ́ọ̀dẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀dẹ̀ mọ̀ àwọn iṣẹ́ ribiribi tí Sadio Mane ti ṣe ní ilẹ̀ adúláwọ̀ tó fi mọ́ ní ìlú ẹ̀ gangan mọ́ṣáláṣí tó ṣe bẹ́ẹ̀ tó kọ́ fún àwọn ará rẹ̀
kódà ó ṣí stadium mini stadium kan fún wọn lọ́jọ́ tá à ń wí yìí tí ìgbéyàwó ẹ̀ súnmọ́ tòsí. ẹ jẹ́ ká dúpẹ́ iyì ti wà fún Sadio Mane, ó ti ní aya lọ́ọ̀dẹ̀. ẹ jẹ́ ká ṣe ládùúrà fún pé wọ́n máa bára wọn kalẹ̀ o. Sadio Mane gbogbo bó ṣe ń ṣe máa ṣe é lọ. Gbogbo àwọn fọ́nrán yẹn lẹ ti rí bí ètò ìgbéyàwó náà ṣe lọ, òun ni wọ́n fi hàn yín lójú amóhùnmáwòrán yín. Arábìnrin Aisha Tamba òun lẹ rí yìí. Sadio Mane rèé ibi tí wọ́n ti ń ṣe nìkáì tí àwọn ẹlẹ́sìn wọn máa ń pè ní ètò ìgbéyàwó tiwọn. Òun lẹ rí yìí. Ọjọ́ yìí wáyé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kò láyà àtàlàáfíà, Ọlọ́run dẹ̀ bá wọn ṣàmì sí lọ́jọ́ tá à ń wí yìí. Èso ìgbéyàwó òun ni ọmọ, Ọlọ́run ní fi dùn ẹ̀yin méjèèjì láṣẹ ọba mi aláwòrábí lọ́la ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ ní ṣe kí ni ẹ ní kábàámọ̀ pé fẹ́ra yín o. ẹ jẹ́ kí mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Sadio Mane ní pápápá torí àròjọ mùsùlùkù. Ibi tó kàn tí mò ń lọ báyìí òun ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run kan táwọn èèyàn ti ń gbérò yẹn kiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé. Ibi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni pé iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ kan BBC wọ́n ṣe àwọn documentary kan tí wọ́n gbé jáde lórúkọ Pastor TB Joshua wípé ó ṣe àwọn assault kan, ó ṣe àwọn miracle náà tó kan. Mi ìfẹ́ dúẹ̀ lórí ọ̀rọ̀ yẹn púpọ̀ jù torí pé mi ò fẹ́ sọ ohun tí mi ò sure lé lórí dáadáa, ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ TB Joshua yìí ó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó fi di wípé arábìnrin kan jáde tó sọ wípé òun lòun provide àwọn virgins fún TB Joshua. TB Joshua yìí kò sí mọ́ lókè erùpẹ̀, ó ti jáde kúrò lórílẹ̀‐èdè àgbáyé ní ọdún mélòó kan sígbà tá a wà yìí. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ wá tún jẹyọ yìí ló jẹ́ kí àwọn èèyàn máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yẹn káàkiri. Àwọn méjì kan ẹlẹ́rìí tí wọ́n fi ọ̀rọ̀ yìí léde, bó jẹ́ òtítọ́ ni bó jẹ́ irọ́ ni ẹ jẹ́ ká máa wò ó. Ṣùgbọ́n mo wá láìkì bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn. Wọn tilẹ̀ ṣe kí ni, wọn jẹ́ kó tutù, wọn jẹ́ kó gbóná, wọ́n dá padà wípé ẹni tó ti kú lẹ̀ ṣe ń sọ̀rọ̀ rẹ̀ nígbà tó wà láyé níbo lẹ fojú sí. Ẹ ṣe lọ máa bá fà á nínú sàárè níbi tó wà. Àwọn ọmọ Nàìjíríà wọ́n kọ etí ìkún sí. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ẹkú mọ̀ pé àwọn ibì kan kò sí ká má rí Dasi, bẹ́ẹ̀ làwọn kan ń gbà wọ́n gbọ́. Ṣùgbọ́n fọ́nrán tí wọ́n gbé jáde yẹn ló ṣe gbogbo atọ́kùn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ohun tó wá jẹ́ kí èmi wá lórí ètò lágbo òṣèré ni pé ẹ má máa wò ó pé kí ló dé, kí ni nǹkan tó ní ṣe pẹ̀lú Pastor TB Joshua àti lágbo òṣèré, kí ni correlation, kí ló pa wọ́n pọ̀. Ṣùgbọ́n ohun tó mú mi wá ni pé Madam Sajẹ Fausat Balógun, gbajúgbajà òṣèré tíátà, òun náà nígbà tó rí ọ̀rọ̀ yìí èmi ò mọ̀ bóyá lọ́nà kan àbí lọ́nà kejì. Madam Sajẹ ó ti láǹfààní láti gba abẹ́ TB Joshua kọjá rí. Ẹ má ṣì mí gbọ́ o, mo ní bóyá ó ti láǹfààní láti gba abẹ́ bàbá yìí kọjá, ó sì ti rí àwọn nǹkan tẹ́ni yìí ṣe. Ṣàṣàlẹ́ni tó máa wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní morúfẹ́ èèyàn tí TB Joshua jẹ́, wọ́n lè má mọ̀ dáadáa, ṣùgbọ́n ìyà tó kọ sóníkàlùkù wọ́n lè sọ pé àwọn kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tí Madam Sajẹ wá fi sórí ẹ̀rọ ayélujára tó fi gbè sẹ́yìn TB Joshua pẹ̀lú àwọn allegation, pẹ̀lú àwọn nǹkan tó fi kàn án, òun ni mo ní kí n kà sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí Madam Sajẹ Fausat Balógun ṣe fi sórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀. Òun rèé wọ́n máa bá mi fi hàn yín. So true, you touch many lives. Wọ́n ní ó fọkàn àwọn ayé púpọ̀, ó nípa rere nínú àwọn ayé púpọ̀. Ẹ̀yin mọ̀ nígbà tó wà lókè erùpẹ̀, fought a good fight, oníjà ìjà takuntakun, ìjà tó dára, stood till the end and establish great and enduring legacy. Wọ́n ló ṣe bẹ́ẹ̀, ó dúró ṣinṣin títí dòpin, ó sì ṣe àgbékalẹ̀ ohun tó jẹ́ iyebíye, ohun ńlá tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣínà fún legacy. Ìlànà tó ṣe kíni, tó ṣe tọ́ka sí pé ìlànà tó dára ni. Kò wá tán síbẹ̀, ó ní no man or institution can destroy it with dirty lies. Eléyìí ló jẹ́ kó sọ̀rọ̀ nípa àwọn ìròyìn tí àwọn èèyàn sọ tí wọ́n fi ń kan TB Joshua, olóògbé TB Joshua, wípé ó ṣe gbá ó ṣe tàmẹ́dò. Not even the BBC. Ẹ̀dẹ̀ mọ̀ pé mo sọ fún yín pé BBC ló gbé fọ́nrán yẹn jáde. Ó wá Fausat Balógun wọn sọ pé not even BBC. Not even BBC can destroy you or destroy you with their dirty lies. Rest in peace, Joshua. We are and shall always be very proud of you.
òun lọ̀rọ̀ tí madam ẹ wo péjì yẹn dáadáa ẹ rí i pé wọ́n kọ síbẹ̀ kó má dà wípé wọ́n kọ̀ àkọ̀lọ́ ṣe photoshoot wọ́n dẹ̀ wá ṣe kínní ẹ bá rí péjì yẹn máa rí Sajẹ ti ọlọ́gà official page wọn nìyẹn. Gbogbo ọ̀rọ̀ yìí lèmi náà fi wá ń dá sí ọ̀rọ̀ àwọn ẹlòmíì ti sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fi ìjà fọlọ́run jà ẹ jẹ́ ká fi òkú tó ti kú ẹ jẹ́ kó máa sùn re nínú ibi tó wà. Mi ò ní ohun tí madam Sajẹ ṣe wípé kò dá o ṣùgbọ́n ohun tó kọ́gun sí ẹlòmíì ohun tó kọ́ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò jẹ́ tuntun mọ́ wípé ọ̀rọ̀ yìí ó ti ṣe bí ó ti ń jà lórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ti bu ẹnu àtẹ́lu gbogbo àwọn tí wọ́n fẹ́ máa gbè sẹ́yìn ìfọ́nrán BBC yẹn. Òun ló tún jẹ́ kí madam Sajẹ gbajúgbajà òṣèré tíátà náà wá jáde láti dá sí ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó yẹ fún ohun tá à ń pè ní irọ́ tó jìnnà sí òtítọ́. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ bó bá ṣe rí lójú tiyín náà ẹ jẹ́ ká gbọ́. Ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ kí n bọ́ sórí ọ̀rọ̀ tó kàn lórí ètò tá a wà yìí lágbo òṣèré. Lórí ètò lágbo òṣèré nígbà kan rí ní ọdún tó kọjá Yẹmí my lover ẹ̀wọ̀n náà tí ẹni tó jẹ́ pé wọ́n ń pè ní olórin onífíìmù India lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó fi ẹ̀sùn kan Tọ́pẹ́ Àlàbí nígbà kan wípé òun pé Tọ́pẹ́ Àlàbí kò gbé kọ̀ òun ó ṣe bẹ́ẹ̀ fojú kéré òun. Nígbà náà bàbá yìí kò láǹfààní láti sọ̀rọ̀ púpọ̀ kò sọ díẹ̀ ni ṣùgbọ́n kò lọ deep dáadáa. Àwọn èèyàn ń wò pé ṣé lóòótọ́ àwọn èèyàn kan retí kí Tọ́pẹ́ Àlàbí sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n Tọ́pẹ́ Àlàbí panumọ́ kò sọ̀rọ̀ bóyá àwọn tó ń gbé káàkiri wọn gbé dọ́dọ̀ ẹ̀ àbí òun náà láǹfààní láti ṣalábàápàdé ọ̀rọ̀ tí ọ̀gá wa nídìí eré tíátà yìí torí ọ̀gá ni lágbájá jù ẹ̀ lọ nídìí ẹ̀ ní ṣé díẹ̀ yẹn ṣò lè lè bá ní tó gbé jáde lọ́dún náà tá à ń wí yìí. Nígbà míì àyè máa wà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ máa wà nígbà míì àyè á tún ṣí àyè ti ṣí báyìí o ọ̀rọ̀ dẹ̀ ti jáde. Yẹmí my lover àgbà òṣèré tíátà yìí ó wá láǹfààní láti kópa níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú gbajúgbajà òṣèré náà ní Bíọ́lá ní orúkọ wọn. Òun náà ṣe bẹ́ẹ̀ ó ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Yẹmí my lover ibẹ̀ ni ó ti ti ọwọ́ bọ Yẹmí my lover lẹ́nu pé bàbá wọn ní ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí tí bá ní wọ́n ní nǹkan pọ̀ kì í ṣe bí ẹ ṣe rò sí o nǹkan relationship kan wà láàárín ẹ̀yin méjèèjì níbi eré tíátà ni mò ń sọ̀rọ̀ ẹ má ṣe mí gbọ́ o. Báwo ni Tọ́pẹ́ Àlàbí gan-an ṣe jẹ́ sí yín àti wípé báwo ló ṣe dọ́dọ̀ yín jẹ́jẹ́ mọ̀ wípé mo tún fẹ́ fi ọ̀rọ̀ kan múlẹ̀ wípé ìgbà míì àwọn òṣèré tíátà tá a rí yìí àwọn èèyàn tó ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n máa ń pẹ́ nígbà míì kí wọ́n tó lè rí wọn. Níbẹ̀ làwọn èèyàn á ti máa sọ pé wọ́n ní ẹ̀mí ìgbéraga ó rí mi kò ṣe nǹkan mọ̀ pé àwọn náà wọ́n bízì gan. Kí n jẹ́jẹ́ mọ̀ pé kí Tọ́pẹ́ Àlàbí tó Yẹmí my lover máa wò pé ó pẹ́ ìyá Tọ́pẹ́ Àlàbí ló fa Tọ́pẹ́ Àlàbí lé Yẹmí my lover lọ́wọ́. Ẹ má jẹ́ kí n bó òpó lọ lérò lóró ẹ gbọ́ lẹ́nu Yẹmí my lover fúnra lára rẹ̀. àbíkọ síra yín torí mo mọ̀ pé wọ́n wà nínú Yẹmí in the mood ó dà pé wọ́n wà nínú Yẹmí Túnráyọ̀ wọn kan iṣẹ́ tó ṣe bí ọkàn pọ̀ púpọ̀ mo mọ̀ pé bákan ẹ ní relationship báwo náà ṣe jẹ́ sí i. Ìhà dáadáa la kọ síra Tọ́pẹ́ Àlàbí jẹ́ ìkan nínú àwọn ọmọ tó gba ara mi kọjá industry. Wọ́n rántí ìyá náà lọ́dún náà tí fún ẹ̀ náà ló fẹnu ara ẹ̀ sọ́ngbà tí ó dọ́dọ̀ mi tó lóun ti ń wá mi ó fẹ́ lé lọ́dún kan sí méjì. Ṣẹ̀pẹ́ ńgbà tí mo sọ nǹkan pé iyì tó wà lára aṣẹ́ wa yá àwágán fúnra àmọ́ ìyẹn ni. Artist kan ó lè fẹ́ rí ńgbà yẹn tó máa wá ọdún méjì mẹ́ta tó nírè. Mo mọ̀ lè testify. Tó máa wá so eventually wá bí ó ṣe wàhálà kó tó rí mi ó dẹ̀ dọ́dọ̀ mi mo dẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀ ojú ọmọ kan tí ó wà hard working tó dẹ̀ ní tèmi náà rí pé ó ní ẹ̀bùn orin ìgbà tó wà lọ́dọ̀ mi kódà àjọ máa ń lọ sílé wọn lóṣòdì
màmá ẹ̀ máa ní má folúkù màmá ẹ̀ dẹ̀ fà á lé mi lọ́wọ́ pé ọmọ yìí ń kọ́ Yẹmí àbúrò ẹ̀ ni màá bá mi tọ́jú ẹ̀ ká lọ ọ̀sẹ̀ kan ká lọ ọ̀sẹ̀ méjì ọkọ̀ màmá balẹ̀ torí àwa náà à ń ṣe artist jakujaku tí wọ́n máa sọ pé àwọn ò lè trust ọmọ tì so ìgbà tó wà lọ́dọ̀ mi mo rí pé ó ní talent orin gan tí n bá ń compose orin nínú gbogbo àwọn ọmọ mi gbà yẹn ni màá ní kó wá jókòó tì mí tó ní máa ti lè discover pé ó gùdù ní area kan ibẹ̀ náà ni máa lò ẹ́ fún so acting ẹ̀ ń gbà yẹn kò fi bẹ́ẹ̀ lọ dán in but nípa ọ̀rọ̀ olórin dé ó gùdù sí ìgbà tí mò ń compose orin Yẹmí Ǹdìmú ìgbà tó play lead role dùn bẹ́ẹ̀ mo wá ní kó wá jókòó tì mí mo compose orin kan pé orin ẹ̀ lọ báyìí pé Ọláyẹmí mo nífẹ̀ẹ́ rẹ. Ọláyẹmí ẹran tí orin yẹn má yẹ kí n kọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ bá yẹ wípé mi ìwà lè sọ àwọn ọmọ sí yan bóyá àwọn ọmọ 2001 2002 wọ́n lè má mọ̀ ọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin tẹ́ bá ń wò mí tẹ́ jẹ́ àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé tẹ́ jẹ́ pé kì í fi eré sinimá kì í fi ṣeré rá lọ́dún náà ẹ máa rántí orin yìí ẹ dẹ̀ rántí dáadáa ó ní fọ́nrán ká ní mo rí fọ́nrán yẹn mi ìbá mu wá fún yín ibẹ̀ ni Tope Alabi ti kópa nínú orin yẹn tó ẹ máa rí voice tóun náà ọjọ́ ti pẹ́ tí Tope Alabi náà ti ń bọ̀ ẹ má rò pé òjijì ni gbajúmọ̀ rẹ̀ dé lórílẹ̀‐èdè àgbáyé o kì í ṣe òjijì òun náà ti pẹ́ ní agbo amúlùdùn àti ti sinimá ní báyìí ẹ ti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ bó ṣe mọ ara wọn oníkálukú ló ní ẹ̀bùn tọ́lọ́run ṣẹ̀dá ẹ̀ tó ṣẹ̀dá mọ́ ẹni pé Yẹmí Màìlọ́ba sọ wípé òun rí pé Tope Alabi kò good dáadáa níbi ká ṣeré tíátà ṣùgbọ́n ó good níbi orin kíkọ tọ́lọ́run bá ti ṣe àmì sí ohun tó bá ń ṣe lókè erùpẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ kọ́ ló ń ṣe tó jẹ́ pé iṣẹ́ tí ẹlẹ́dàá yàn mọ́ ẹ ló ń ṣe ni ẹ ní ṣe kí ni ẹ ní kábàámọ̀ pé ṣe kí ni ẹ ṣe irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ kódà ẹ ní làágùn nídìí iṣẹ́ tá à ń wí yìí bẹ́ẹ̀ bá ṣe kẹ́ tó ṣẹ́jú pẹ́ báyìí ẹ jẹ́ ká wo àwọn olórin ayé yìí kó tó sọ hey area antenna ó dowó nìyẹn Tope Alabi náà rèé kò ṣe fọwọ́ tá bá sọ̀rọ̀ nípa àwọn olórin ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà tó lórílẹ̀‐èdè àgbáyé Tope Alabi ò ṣe fọwọ́ rọ́dànù sẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn tó jẹ́ pé Ọlọ́run bùkún iṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ pé kí wọ́n máa sùn kọ́ máa ṣe irú iṣẹ́ yẹn ó sì máa débi tó yẹ kó dé ni ìwọ náà tó wá ń gbọ́ mi lásìkò yìí ṣé kìí ṣe iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe iṣẹ́ ta kọ mọ́ ẹ láti ọ̀run nìyẹn ṣé kìí ṣe torí pé ọ̀rẹ́ ẹ̀ ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ìwọ náà ṣe fẹ́ sọ pé o fẹ́ tojú bọ irúfẹ́ iṣẹ́ yìí ọ̀rẹ́ mi sọ èmi náà fẹ́ sọ ló jẹ́ kí ẹ̀dá máa ṣe ìgbọ̀nsẹ̀ sára o Tope Alabi tá à ń sọ ẹ ti rí báyìí ẹ ti rí ibi tó ti ń bọ̀ ó lè jẹ́ nígbà kan ó lè ṣi ẹsẹ̀ gbé torí nígbà kan wọ́n sọ di mímọ̀ pé ó ṣe ẹsẹ̀ gbé tí gbogbo adẹ̀ rí nígbà tó lọ sábẹ́ wòlíì kan ẹran tí àjànàkú nígbà tó kú ẹ̀rí gbogbo àwọn àṣírí tó tú nígbà tá à ń wí yìí ó lè ṣe ẹsẹ̀ gbé ńbẹ̀ yẹn kódà Tope Alabi sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tọ́rọ̀ yẹn jáde pé owó skul àwọn ọmọ rẹ̀ gangan òun tún lọ kó fún àjànàkú níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó Tope Alabi yìí àjànàkú yìí ó tún ní àwọn alamí nínú báǹdì òun tí òun ò dẹ̀ mọ̀ ibẹ̀ yẹn kọ́ mò ń lọ́mọ kan fi ń ṣe àlàyé fún yín ni pé ibi tẹ́ẹ̀dá bá máa gbà kọjá lókè erùpẹ̀ kó tó débi àṣeyọrí kò ní ṣe láì gbà kọjá kò ní ṣe láì gbà lúfẹ́ ibẹ̀ kọjá kí ni wọn náà wá ń là kọjá lásìkò yìí níbi iṣẹ́ tó Elédùmarè yàn mọ́ tó fi wá wò wípé èmi kọ́ ni mo ní iṣẹ́ yìí gbogbo wàhálà tí mò ń kojú yìí ó ti pọ̀ jù ṣé mi nìkan ni mo máa ṣe irú iṣẹ́ yìí má ti sọ̀rọ̀ ìtinú oòrùn tó ń bẹ lókè yìí ó sì tó aṣọ gbẹ o àwọn aráyé kì í kí aláṣẹ orí lọmọ aráyé máa ń kí ṣó gbàgbé ni wípé ẹni tó bá forí tì í dópin lágbàlá ìwọ náà gbìyànjú gbogbo nǹkan tó ń là kọjá nídìí iṣẹ́ yìí fún ìwọ láti ní ìtàn ní lọ́jọ́ iwájú tó bá débi àṣeyọrí mo kàn fi yẹn ṣe bẹ́ẹ̀ mo fi ṣí yín lórí ni kẹ́ ẹ má bàa sọ ìrètí nù ní ojú ọ̀nà tẹ̀ wáyé
ẹ jẹ́ kí n wá tún sọ̀rọ̀ lórí Tope Alabi. Nígbà kan àmọ́ pa àwọn èèyàn máa ń bu ẹnu àtẹ́lù dáadáa, àwọn èèyàn kan wọ́n sọ̀rọ̀ gbágbùn sí ibi tó sọ pé ìwọ ló ń gbè mí gọ́gọ́. Ẹ mọ̀ pé celebrity life wọ́n bu ẹnu àtẹ́lù. Òun ló tún wá mú kí àwọn èèyàn kan sọ wípé Tope Alabi àmọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ayé kọ́kọ́rọ́ ìgbàlà, láti ayé ọwọ́ agbára tó ti kópa nínú sinimá yẹn. Àmọ́ ò kí ń lo yẹrí, ò kí ń tọ́ lipstíìkì, ò kí ń tọ́ pankéèkì, ò kí ń ṣe gbogbo ilé, ò kí ń ṣe gbákan òṣì. Èèbó ló wá dé báyìí tó wá fi di ẹni tó ń wọ ṣòkòtò tó ń ṣe kan báyìí. Bí ojú bá rí ẹnu adákẹ́, Ọlọ́run ọba òkè ló mọ ẹni tó ń sìn òun. Ibi tó ní kálukú ń gbà àwọn Ọlọ́run rẹ̀, ó yí Ọlọ́run o. Eléyìí ló wá jẹ́ kí Tope Alabi jáde. Ó wá tàn ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan nínú ìgbésí ayé ẹ̀ tó jẹ́ wípé ó ṣeéṣe kí ẹ mọ̀, ó dẹ̀ ṣeéṣe kí ẹ má mọ̀ rárá. Èmi fẹ́ mú eléyìí wá fún yín láti ṣe kíni, láti rí nǹkan dìmú nípa ìgbésí ayé Tope Alabi, kì í ṣe torí èyí torí ọjọ́ iwájú ni. Kẹ́ lè mọ ibi tó ti ń bọ̀, kẹ́ lè mọ ibi tó dé. Tó bá máa wo àwọn ìwà kan lọ́jọ́ iwájú, kẹ́ lè fi ọ̀rọ̀ tó sọ tẹ́ fẹ́ wò yìí, kẹ́ lè fi wo ìgbésí ayé ẹ̀ nígbà tá à ń wò yìí. Ẹ wo ohun tí Tope Alabi sọ nípa bí àwọn èèyàn ṣe ń rí. Mo fẹ́ràn oge ṣùgbọ́n mi ò lówó ẹ̀. Ọlọ́run ò tí ì fijọ́ kan dá mi jókòó rí. Ó ní Tope má lo yẹtí, má lo ṣéènì, má lo wíìgì. Ọlọ́run ò bá mi sọ́rí. Orí mi tí mo máa ń bò wọnú church, Ọlọ́run kọ́ ló sọ fún mi pé kí n máa borí wọnú church. Èmi ni mo mọ̀ọ́mọ̀ sọ pé níbikíbi tí màá ti mínísítà láyé, àti táwọn bá sọ fún mi pé kí n dé wíìgì mi lọ́bẹ̀, tọkàn dédé wá bọ́ mi pé kí n wá kọrin nìkan ní mi ní borí. Ṣùgbọ́n tí n bá mo jẹ́ ẹnìkan tó yẹ pé mo wà dramatic gan. Tí n bá ń kọ orin kan, tí n bá rí pé orin yẹn ò nílò earring, mi ò nílò earring nínú fídíò yẹn. So tẹ́ bá wò mí nínú fídíò bẹ́ẹ̀, ní rí earring létí mi. Mo rí pé orin yẹn ò jẹ mọ́ ni. I'm a theatre practitioner to the core, so I know what fits each song that I sang. So when I want to shoot my video, I know how to dress for each videos. Nígbà yẹn lọ́hùn, àwọn èèyàn kì í rí ẹni tó tóbi létí mi. Wọn kì í rí, wọn mọ̀ pé mi ò lówó fi rà á ni. Wọn mọ̀ pé nǹkan tí mo rí lò ni mò ń lò. Wọn tún wá mọ̀ wípé nínú fídíò tí mo fẹ́ yà ń gbà yẹn, ibi tó wọ́ sí nìyẹn wípé mi ò gbọdọ̀ lo earring. Báwo ni mo máa kọrin kí lè má da oro tí mo lè fẹ́ sunkún, mo lè fẹ́ wà lábẹ́ igi, mo fẹ́ wà nínú ìyà, kíkiní yẹn bá lè jọ nǹkan tí mò ń sọ, kí n dẹ̀ tún lo earring. Ṣé ẹni tó bá ń jìyà máa lo earring ni? Ṣé ń rówó ra ni? Àti pé nígbà yẹn gan èmi gan ò tiẹ̀ ní. Nígbà tó wá dé stage kan nínú ayé mi, Ọlọ́run wá ti ń dá mi lóhùn torí gbogbo ìrìn àjò ayé mi, èmi àtọkọ mi, gradual process ni. Àti ìsáré lé nǹkan kan rí láyé yìí, èmi àtọkọ mi. Sajẹ Alabi, àti ìsáré lé nǹkan rí jọta tí rìnrìn àjò ayé wa. Ní pé ká wá lé kinní yẹn, ká sọ pé tá bá ti rí kinní yẹn o, n tó máa gbà la máa fún o. Àṣírí tẹ́ bá ti rí wa, tá bá ti ṣe anything, n tó lọ́hún fún wa láàyè àti lórí ọ̀fẹ́ láti ṣe láṣẹ. Ọlọ́run ọkọ mi á ní tọ́lọ́run bá ti ṣe ẹja filẹ̀. Ṣàṣà la fi rí ẹni tó ràn wá lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wa títí wá o. Ní títí wá o, a lè ka gbé èèyàn 2 mẹ́ta lọ. Títí wá o. Ó ní mo ṣe 50th mo sọ pé ẹ máa dáwó ẹni tó 5,000 lẹ̀ tó 3,000 lẹ̀. Nǹkan tó wù mí lè lẹ́yìn. Mo ṣe sọ, mo ṣe 50, mo ní mo pé 50 báyìí, ó yá ẹ máa fún mi ní nǹkan. Mo mọ̀ sọ ni torí pé kì í ṣe bẹ́ẹ̀ la ṣe ń ráwọn èèyàn. A ní offer, a ní foundation tá a ti ń tọ́jú àwọn less privilege. A ní foundation tá a ti ń tọ́jú àwọn opó. Ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún là ń dá nìkan ná owó àtèmi àtọkọ mi. Gbogbo ntọ́nà ń fi fún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wa, a máa ń give it back to God 3 times in a year. February 3rd Sunday, praise the Almighty. Èèyàn 2 mẹ́ta la máa rí. Ẹlòmíà promise wa 3 million, a fún wa 1 million. Ẹlòmíà promise wa 2 million, a fún wa ní 500. Oríṣiríṣi bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tó bá di April, a lọ sílé àwọn aláìníyà, a tọ́jú wọn, a fún wọn ní nǹkan, a kọrin fún wọn, a dẹ̀ ra nǹkan tó tágbára bá ká, a kó lọ bẹ̀.
tó bá di December àtọ́jú àwọn opó tá tọ́jú last time 250 ni wọ́n. bá a ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún àtúntì mú ta Amẹ́ríkà wọn báyìí nísìn àtúntì ṣe praise the Almighty l'Amẹ́ríkà nísìn. nígbà tí mò ń kọ orin yẹn mi ò lówó earring ní nígbà tó wá dáàrin kan tí Ọlọ́run wá gbéṣẹ́ ẹ̀ dé tèmi náà ń rí jájẹ díẹ̀díẹ̀ tí mo lè lọ sọ́jà lọ ra earring tó ń wọ̀n èmi láti wọ̀ àwọn èèyàn kan dẹ̀ wá dìde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ wípé Tọ́pẹ́ Àlàbí ti wọnú ayé o kò lo earring tẹ́tẹ́lẹ̀ o ti ń lò nísìnyí o kò pupa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò pupa tẹ́tẹ́lẹ̀ o dúdú ni o ṣé ìwọ ló bí ni ṣé o mọ̀ pé àmà ń jẹ́ kéèyàn ṣì gbà mí kò dẹ̀ ní ṣì débi wípé ẹ̀ ní mẹ́rin tó pupa ṣé ẹ̀ tí ì rí sàlẹ̀ orí mi rí ni mo ti dirun lórí Instagram rí ẹ̀ tí ì rí sàlẹ̀ orí mi rí ṣé ẹni tó dúdú máa ń pupa lórí ni. ìkórira kò sí nǹkan tí ò lè ṣe fún yàn láyé tó o bá ti kórira èèyàn kan tó o bá ti fẹ́ràn ẹ̀ tàbí tó ti gbọ́ nǹkan kan tí ò dá nípa èèyàn wọ́n lè mú ẹ ṣìnà torí pé ẹni tán sọ̀rọ̀ nípa ẹ̀ fún ẹ gan ó lè jó lóore títí ẹ gangan. wọ́n wá ní Tọ́pẹ́ Àlàbí ó ti ń ṣe kinní kan nísìnyí gan ẹ ti ń wọnú ayé o ẹ ti ń báyé rẹ o ẹ ti ń ṣe kinní kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan gbà ẹ̀. ṣùgbọ́n ibo là ń lọ kí la pè ọ́ fún tá a bá pè ọ́ síṣẹ́ orin kíkọ dandan ni kó ìdí tí mo fi sọ sórí ara mi yẹn. ṣe ti gbọ́ eléyìí gangan ni wọ́n ń pè ní Tọ́pẹ́ Àlàbí tú àṣírí ara rẹ̀ síta eléyìí gangan náà ń pè bẹ́ẹ̀. ẹ ti gbọ́ àwọn nǹkan kan tó ṣókùnkùn sí gbogbo ẹ̀dá nípa ayé Tọ́pẹ́ Àlàbí tóun fúnra lára rẹ̀ wá tan ìmọ́lẹ̀ sí pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sẹ̀ gbọ́ tán lẹ́nu yìí. èmi rí àwọn nǹkan kan dìmú nínú ọ̀rọ̀ tó sọ yìí. ó ṣeéṣe kéèyàn má ti rí nǹkan dìmú bẹ́ẹ̀ àfi tí ẹ bá tún wò ní gbangba kẹ́ tó mọ̀ bóyá ọ̀rọ̀ tó sọ yìí ó nítumọ̀ àbí kò nítumọ̀. ṣùgbọ́n ohun tèmi fẹ́ fàyọ ni wípé don't judge book by its cover. Read what is inside it before you judge. ẹ má jẹ́ kí a máa wú ohun tó ń dọ́kàn ní wúrà. oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. adùn ní gbẹ̀yìn ewúro ṣe mọ prósẹ́sì tó yé ewúro máa là kọjá kó tó jẹ́ pé adùn ló máa gbẹ̀yìn ayé ẹ̀. kò sẹ́ni tó wà lókè erùpẹ̀ yìí o tí wọ́n ní ojú ẹni máa làárí ìyanu. ẹ gbogbo àwọn ni mo máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan tí àwọn èèyàn fẹ́ tẹ̀ mọ́ mi lórí pé tí ò bá nítàn tó bá lọ tàn ò ní pẹ́ tán. gbogbo ibi tí ẹ̀dá bá máa là kọjá lókè erùpẹ̀ láti débi àṣeyọrí ó máa là kọjá ni. ó ní àṣà kan tó dàbí àṣà ká pè ní àṣà táwọn èèyàn kan máa ń dá bí ẹ̀rín ni. wọ́n ní orí tó bá máa jẹ̀kó tó bá dé ako tó máa ṣí ni. tó bá wà ní móòlù ẹ̀ tó bá fẹ́ jẹ ìkó yìí á nọrí síta pé òun wọ́ ọmọ ní gálà á dẹ̀ jẹ ìkó yìí. tí ìyá rẹ̀ tó bá wà ní Ṣàngó tó bá wà lábẹ́òkúta á rí mọ́tò tó máa ta mọ́ láti lọ jẹ ìyà tó ń dúró dè ní Ṣàngó. mo kàn ń mú eléyìí wá fún yín láti sọ di mímọ̀ fún yín pé gbogbo ibi tẹ́ẹ̀dá bá máa là kọjá láti débi àṣeyọrí á là kọjá. ìwọ náà tó wá ti ń là nǹkan méjì kọjá tó wá fẹ́ rora rẹ pín pé ṣé bí ayé mi ṣe fẹ́ máa lọ rèé ṣèbí iṣẹ́ tí wọ́n jíṣẹ́ pé màá ṣe lọ́jọ́ ayé mi rèé kí ló dé tó gbogbo ẹ̀ wá ń dààmú mọ́ mi lójú yìí. ìwọ má ti fi ẹnu ara rẹ sọ̀rọ̀ tí ò dá sí ọba tó ṣẹ̀dá rẹ. ìwọ ni kò ní sùúrù. ewé kan ò ní jábọ́ lára bí kọ́lọ́run bá òkè má mọ̀ sí o. òun mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yẹn dájú. ọ̀rọ̀ ní Tọ́pẹ́ Àlàbí sọ yìí bẹ́yìn náà bá ṣe rí sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. ẹ̀yin náà ẹ lè fọ̀rọ̀ tí ń ṣèyàn kan lórí lénìí
nípa ìrìn àjò tó yàn láàyò olórin ní ẹni òṣèré tíátà ní ẹni gbajúmọ̀ ni ǹjẹ́ àwọn ẹlòmíì lẹ́yìn máa mọ̀ wípé Tọ́pẹ́ Àlàbí ó tẹ̀ fi ìgbà kan rí tan mọ́ Yẹmí My Lover ṣùgbọ́n ẹ mọ̀ lẹ́nìí lórí ètò lágbo òṣèré ẹ̀yin kan ẹ lè má mọ̀ ìdí tí Tọ́pẹ́ Àlàbí ṣe yan orin láàyò ẹgbọ́n lẹ́nìí ìdí tó ṣe lọ sí ìdí orin tó yàn láàyò ẹ̀dẹ̀ ò rí ẹni tó ṣe kíni tó ṣe atọ́nà rẹ̀ èèyàn kan wà tó jẹ́ pé o gbọ́dọ̀ ti ara rẹ̀ dìde sókè má sọ wípé o ò lè dá ṣe igi kan ò lè dá gbóṣe you cannot do it alone direct or indirectly wàá tara èèyàn kan dìde ni o ò lè dá ṣe ẹ jẹ́ kí n mẹ́nu bẹ́ẹ̀ ó tán lẹ́nu ó kù síkùn yẹn lọ́rọ̀ àgbà lórí ètò lágbo òṣèré mo sọ fún yín ní ṣáájú pé ìpele tó kàn báyìí òun ni ìpele tó jẹ́ wípé gbogbo ayé ti ń fojú sọ́nà fún lórí ọ̀rọ̀ ikú Mohbad nínú ọdún tá a wà yìí la celebrate kíní kan birthday posthumous birthday tó yẹ kí wọ́n ṣe fún Mohbad nígbà tó máa fi pọ́ ọmọ ọdún 28 lókè erùpẹ̀ Bella Shmurda òun ló celebrate ẹ̀ tí gbogbo àwọn èèyàn náà dẹ̀ ṣe gbogbo wọn tó yẹ kó ṣe láti celebrate Mohbad ká ló wà láàyè ni wọ́n máa ṣe celebration yìí fún pé ó pé ọdún báyìí lókè erùpẹ̀ ṣùgbọ́n ọlọ́jọ́ dé kí la fẹ́ bọ́ lọ́rùn fà bọ́lọ̀ wọn bá fi kú ẹ̀ sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sọ pé ó ṣekú pa ẹ̀dá kan ò lè pa Mohbad ẹ gbàgbé ẹ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ wá dé dúró yìí a mọ ibi tọ́rọ̀ náà kú sílé ọdún tó kọjá a mọ àwọn èèyàn tí wọ́n ti fi ọwọ́ òfin gbé wọ́n fọwọ́ òfin gbé prime boy Owódùn ní Ibrahim Owódùn ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad láti gba ìwé Fèyíṣayọ̀ Ògèdèngbé tó jẹ́ nọ́ọ̀sì tí spendi lọ pè wá láti wá tọ́jú Mohbad abẹ́rẹ́ tó gùdì lára Mohbad àsọ yẹn náà bẹ́ẹ̀ a sọ ibi tí wọ́n ti fi ọwọ́ òfin gbé Naira Marley àti Fashola àti Samson Ọlámilékan Ẹlẹ́tù tí gbogbo èèyàn mọ̀ sí Sam Larry wípé àwọn náà lọ́wọ́ sí wa àwọn márùn-ún tí wọ́n fọwọ́ òfin gbére wọ́n fi àwọn méjì lẹ̀ wípé kí wọ́n máa wá láti ilé wọ́n máa yọjú sí ẹ̀ka tí ó rí sí ọ̀rọ̀ ọ̀daràn nígbà tó gbóní ìdúró wọn ta ni mò ń pèrè ẹ̀ Sam Larry àti Naira Marley ni Ibrahim Owódùn ní tí gbogbo èèyàn mọ̀ sí prime boy òun náà wọ́n yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n látìgbà tí wọ́n ti yọ̀ǹda rẹ̀ gbogbo ẹ̀ kò ṣókùnkùn nípa yíyọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n lè ní màá sọ fún yín pé prime boy ó sọ̀rọ̀ nígbà kọ́kọ́ nígbà tó gbómi ìdúró òun náà ẹ gbọ́ pé Fèyíṣayọ̀ àti mọ̀bí tọ́rọ̀ tiẹ̀ dúdú yìí bàbá ẹ̀ ti jáde ó sọ̀rọ̀ ìyá ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n apá abẹ̀yẹn kọ́ ni àwọn èèyàn kan wò láti apá abẹ̀yẹn lápá ọ̀dọ̀ tiwa ń bí àtúnwò lápá ọ̀dọ̀ bòmíì ní pé àwọn èèyàn sọ wípé bàbá Mohbad ó lọ́wọ́ sí ikú ọmọ rẹ̀ yìí nígbà pẹ́jẹ́ kí lẹ́nìí á kọ̀ dà wípé mo fẹ́ dá ẹnu lé ọ̀rọ̀ bàbá Mohbad ni mo fẹ́ dá ẹnu lé ọ̀rọ̀ bàbá Mohbad kẹ́ lè mọ bí tí ọ̀rọ̀ yẹn fẹ́ dé dúró lásìkò yìí àti pé ibo ló ṣeé kó yẹrí sí kó wọ́ sí ẹ má gbàgbé pé ọjọ́ tí Mohbad kọ́kọ́ kó wọ́n ṣe òkú ẹ̀ lóko ọjọ́ kejì ni wọ́n lọ sí lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí wọ́n lọ wú òkú Mohbad lọ́jọ́ kejì lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí wọ́n sọ pé bàbá Mohbad ló ní kí wọ́n lọ sin òkú rẹ̀ lọ́jọ́ tí à ń wí yìí lọ́pẹ́lọpẹ́ baálẹ̀ àgbègbè kan ló dá bàbá Mohbad lọ́wọ́ kọ́ wípé kí wọ́n má sìn ín lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí lọ́ fi lọ sí lọ́jọ́ kejì lẹ́yìn náà a rí pé ọ̀rọ̀ ikú Mohbad ó mú ẹ̀yìn ìyá Mohbad àti bàbá Mohbad ó kọ̀yìn ara wọn síra wọn kódà Wùmí ibi tọ́rọ̀ dédùn yìí Wùmí fi ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá Mohbad láti dúnkòkò mọ́ tí ìyá Mohbad dẹ̀ bá wípé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ pọ̀ ọ̀rọ̀ yìí ó sì ń ṣe bẹ́ẹ̀ láìpẹ́ láìjìnà la rí pé bàbá Mohbad lórí ọ̀rọ̀ yìí náà ó lọ ń ṣe àwọn ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò káàkiri níbi táwọn èèyàn ti fi ẹ̀sùn kàn pé bàbá Mohbad ti ń gbowó ńláńlá láti máa ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ bí atọ́kùn ètò lórí ọ̀rọ̀ ikú ọmọ rẹ̀ láìpẹ́ láìjìnà la gbọ́ ọ̀rọ̀ wípé bàbá Mohbad ń fi orúkọ ọmọ rẹ̀ ó fi ń gbé orin jáde kò jẹ́ tuntun mọ́ wípé nínú ọdún tá a wà yìí náà la rí ábọ̀mù kan tó ṣe bẹ́ẹ̀ fọ́nrán tí ẹ wò yìí eléyìí ó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday yìí ẹ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ bíbá ẹ kọ́kọ́ wò náà kí wá bọ́ sórí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀.
ẹ lọ sọ fún àwọn tó ti orin yẹn mọ̀ bẹ́ẹ̀ má bínú ohun mi ò dá lóhùn orin ni mo ní kí n ṣe kí ni kí n gbóhùn ara mi wálẹ̀ kí n fi ọwọ́ ara mi bo kí n fi tún ara mi ṣe ṣùgbọ́n ẹ̀ ń wò ó pé kí ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mohbad tí mo fi mú fọ́nrán tẹ wò tún ìwá sí ojú àmóhùnmáwòrán yín eléyìí ni ó wáyé lọ́jọ́ Sunday ìjẹta yìí ní ilé ìjọsìn kan tí wọ́n ti ṣe ayẹyẹ anniversary ilé ìjọsìn kan bàbá Mohbad dẹ̀ yọjú síbẹ̀ ó ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní fi ọpẹ́ fún Elédùmarè fine Ọlọ́run tó dá ẹ sí tó mú ẹ la ewu ọdún 2023 kọjá tó bá yíra tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nínú ọdún tuntun kò sí ohun tó burú mbẹ̀ ṣùgbọ́n ohun tí bàbá Mohbad ṣe yìí ó pass message lóríṣiríṣi sí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ènìyàn tí wọ́n mọ Joseph Aloba tí ń ṣe bàbá Mohbad wọ́n ní kí ni ìdùnnú ẹ̀ òun lọ ṣọ́ọ̀ṣì ló ń ṣe Thanksgiving àwọn kan tilẹ̀ sọ wípé lórí ikú ọmọ rẹ̀ ló lọ́ ń ṣe Thanksgiving lé lórí àwọn kan tilẹ̀ sọ wípé kí ló dé tó ṣe yọjú sí ilé ìjọsìn tí ò kì í ṣe ilé ìjọsìn tiẹ̀ nígbà tó yí ọmọ ẹ̀ sì wà ní ilé ìgbókùsí mọ́ṣúárì tí wọ́n gbé sí tí wọ́n ti sìn kí ló ń bá kiri kan oríṣiríṣi ni ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídùn yìí mọ̀ pé ọ̀rọ̀ bàbá Mohbad láàrin mọ̀lẹ́bí ẹ̀ ó ti fa yánpọnyánrí kódà ní ilé ẹjọ́ àwọn kan tilẹ̀ sọ wípé àdúrà àbúrò Mohbad nígbà tó dé ilé ẹjọ́ kò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ló sọ pé òun fẹ́ lọ kí bàbá rẹ̀ a jẹ́ wípé nǹkan kan ti ṣe bẹ́ẹ̀ ó ti wọ́ wá ni bẹ́ẹ̀ náà ni ìyá Mohbad kí tọ́ntọ́ síta pé kọ́ báwọn bẹ bàbá Mohbad kó jọ̀wọ́ òkú Mohbad sílẹ̀ káwọn lọ sin ẹ dẹ̀ má gbàgbé pé bàbá Mohbad náà ló ń béèrè fún àyẹ̀wò DNA lórí ọmọ Mohbad Liam tí Wùmí sọ wípé ohun tóun bá máa gba ọ̀rọ̀ DNA ilé ìwòsàn 3 tó fi mọ́ ti òkè òkun àwọn máa ti ṣe bàbá Mohbad sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe lójú òun ní ilé ìwòsàn 2 lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ ló jàrọ̀ ìrìn ó pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n láìpẹ́ yìí náà lẹ tún rí i pé bàbá Mohbad ó gbé ábọ̀mù kan jáde tó pè ní ìdùnnú àbí ìdùnnú náà ni ìtùnú ni ẹnu mi àgọ́ ìtùnú ni bàbá Mohbad gbé ó pe ábọ̀mù yìí tribute to Mohbad tí wọ́n bá mi rí wọ́n fi hàn yín eléyìí náà ló tún fariwo lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí ni gan-an kí ni bàbá kí lẹ̀ ń bá kiri gan-an èyí tó yẹ kẹ́ ẹ máa ṣe kí ni tó yẹ kẹ́ ẹ máa ṣe ìdárò ọmọ yín lásìkò yìí tó yẹ kẹ́ ẹ wá bí ìdájọ́ òdodo ṣe fẹ́ lékè ọ̀rọ̀ ọmọ yín wà ń bẹ̀ ṣé ká sọ wípé ẹ̀ ń fi ọmọ yín ẹ̀ fi ń pawó ni ṣé ká sọ wípé ẹ̀yin tí expect ń pé kọ́ ọmọ yín jáde kúrò láyé kẹ́dẹ̀ máa fi ọ̀rọ̀ rẹ̀ kẹ́dẹ̀ fi máa cash out wọ́n níbi tí àwọn ibi táwọn rí pé ọ̀rọ̀ náà jáde òun nìyẹn ìtùnú òun ni bàbá Mohbad ṣe bẹ́ẹ̀ ni ó gbé jáde lórúkọ ọmọ rẹ̀ àwọn èèyàn wá ń sọ wípé ìtùnú níbi táwọn èèyàn kan ti sọ pé justice for Mohbad ibi táwọn èèyàn kan ti sọ pé ìmọ́lẹ̀ nation ibi táwọn èèyàn kan ti sọ wípé àwọn èèyàn sọ pé ìtùnú kí ni ìtùnú tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà wọ́n ní àwọn èèyàn kan ẹ jẹ́ kí n dẹ́rìn pa yín àwọn kan tilẹ̀ sọ pé tó bá tẹ̀ pé ní ìmọ́lẹ̀ àwọn á mọ̀ pé ìmọ́lẹ̀ ló ń fẹ́ láti lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wá débi tá a dé dòye ẹnìkan tí àwọn èèyàn tó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad yìí ẹ wá gbọ́ o ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ayọ̀délé Fáyòṣe Èkìtì ẹnu mi àgò àbúrò rẹ̀ mi ìrántí orúkọ wọn dáadáa òun náà wá sọ ọ̀rọ̀ kan nípa bàbá Mohbad tí àwọn èèyàn fi ojú sí pé ìkíní yìí gangan ló ń dààmú bàbá Mohbad tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ gbọ́ ohun tó sọ. I no talk am I talk am say Mohbad's dad problem na poverty the injection wey they suppose give am na poverty injection no be say they greet am say oh sorry about your son the man no care about the guy that's why he no send him grandson that's why he is constantly asking for DNA so everything can go to him. Mohbad dad don talk say he no fit do carpenter anymore say carpentry work no fit give am the money wey him dey look for because he's now a celebrity. They must not see him collecting 3-5K dey do carpenter for where when I be superstar now me sef don release my album tribute album
I'm a superstar now. I can't do carpenter anymore. Come on, how's that down? Say you won't give her a job. You said, no, lie. Me, carpenter, for where? Where to where? I can't do it. Poverty. This new year, I pray for you. Poverty. Òun lẹ gbọ́ tọ́wọ́n ọ́ ní poverty ìṣẹ́ òun ló ń bá bàbá Mohbad fínra ló ṣe ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ mọ̀ pé mo mẹ́nu bà ọ̀rọ̀ Prime Boy lálàkọ́kọ́. Mo dẹ̀ fẹ́ fi tó yín létí Prime Boy padà sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ láti ọgbà àtúnwàṣe nígbà tó gbóníjúro rẹ̀. Ẹ gbọ́ ohun tí Prime Boy Ibrahim Owodunni sọ. I didn't know I don't need to introduce myself anymore. But I've been here, but I'm just scared to come in because I keep seeing people dragging themselves. So I see they keep doing the same thing because when we receive our own checking of calls of this, that. So tell them about me to watch TikTok. And this is my first time doing this. I really appreciate everyone. Yeah. And if you want to see my face to believe, I can just do that for a second. If you still want me to do that. No, you don't need to show your face, bro. You don't need to show your face. It's fine. Just be there. All right. I want them to know it's Prime Boy that is talking. Please give us a name and let's just be sure. Where's to? Okay, your phone is going there. Yes. What do you say, Killer? I said you need to let them know it's you, your name, like give them you are an artist, you know what to do to tell people about yourself. This thing is being live stream on MFM show, so you should keep some things. No, we are not talking about anything about the case. So Prime Boy, say something and greet some people. I just came here to appreciate my people. It's me already, Ibrahim Owodunni, aka Prime Boy. Yeah. And Westo showed me a lot of love, and he said he's not the one showing the love, that he have people supporting him. And I need to thank the people too. And I really appreciate people. Please don't mind my voice. I've been recording all day. So I really appreciate. So, but I will come again. I will come again to play with you guys. To be with you guys. I'm sorry, please don't mind my voice. Ọ̀rọ̀ tẹ́ gbọ́ tán yìí òun ló jẹyọ lẹ́nu Ibrahim Owodunni Prime Boy, ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad nígbà èwe, ọ̀kan lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn pé òun náà lọ́wọ́ sí ọ̀rọ̀ ikú Mohbad ṣùgbọ́n padà gbónídúró rẹ̀. Ọ̀rọ̀ títàn o, a sì ń wo ibi tó máa yọrí sí inú ọdún tí a wà yẹn. Má gbàgbé pé wọ́n ti sin Mohbad náà, ó sì wà ní ilé ìgbókùsí tí wọ́n gbé sí. Bí gbogbo ọ̀rọ̀ bá ṣe ń lọ ẹ máa gbọ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad. Èyí tẹ́ wá fẹ́ gbọ́ tó kàn yìí òun ni èyí tí Bukky Jesse tó sọ. Ọ̀rọ̀ kọ̀ nínú ọ̀rọ̀ tí Bukky Jesse sọ yìí. Gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad yìí ni. Kí ni nǹkan tí ó yẹ kí ẹ mọ̀ nípa gbogbo ìgbésẹ̀ tí bàbá Mohbad ti gbé látìgbà tí nǹkan yìí ti ṣẹlẹ̀? Kí ni àwọn nǹkan kan tó jẹ́ pé ó ṣókùnkùn sẹ́dá lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti ikú ọmọ rẹ̀ yìí? Ẹ jẹ́ kí n fi yín lẹ̀ pẹ̀lú ẹ̀. Òdú ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Àfi tèmi mi ló ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Ẹ wo eléyìí kẹ́ lè mọ ibi tí à ń lọ lórí ọ̀rọ̀ ikú Mohbad. Say, do I know I disgrace Baba Mohbad? I'm still going to disgrace him this morning because he's greedy, he's a thief. I'm going to come for him big this morning. Ṣé gbogbo yín rántí? Mo dẹ̀ sọ fún gbogbo yín jọ́ yẹn, mo ní tí n bá wá find out pé Mọ́sí TJ àǹtí mi, happy new year àǹtí mi, ẹ ṣe gbogbo ìgbà mi, ṣé ń gbọ́ mi? Mo ní tí n bá lọ ṣe investigation. Gbogbo yẹn máa type tẹ́ bá wọn ti ìjọ ọdún yẹn lọ. Mo ní tí n bá lọ ṣe investigation, tí n bá rí pé báyìí bímọ síta lóòótọ́, máa padà wá sọ fún gbogbo yín. Mo dẹ̀ padà wá lóòótọ́, mo wá sọ, ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ̀. Ó jẹ́ kẹ́ mọ̀ pé mi kì í fi òótọ́, mi kì í fi rọ́bọ irọ́ mọ́lẹ̀. Ẹ tó bá ti understand mi, wọ́n understand game mi. Mi sí lára àwọn blogger tó máa sọ pé ẹ má jẹ́ kó ra àárín wa o. Ẹ má jẹ́ kó mọ̀ nǹkan tá à ń sọ. Ẹ má jẹ́ kó gbọ́ nǹkan tá à ń sọ. No. I don't. Now,
a lot of things has been happening tí mo sọ fún gbogbo yín. Ṣé gbogbo yín rántí ẹ̀gbọ́n bàbá Mohbad tí máa ń tẹnumọ́ ní Amẹ́ríkà? Ẹ bá mi máa love and like. Ẹ bá mi máa love and like. Ẹ̀gbọ́n bàbá Mohbad yìí ò kì í ṣe ẹ̀gbọ́n bàbá Mohbad. Wọn ò tán rárá wọn ò tán. Ó gbọ́ nípa bàbá Mohbad lórí social media ni. Ó wá rí pé opportunity. Ó rí pé opportunity tóun lè jẹ lára bàbá Mohbad ni. Mo dẹ̀ ti sọ fún yín. Bàbá Mohbad jẹ́ ẹnìkan. Tẹ́ bá pè láàárọ̀ ìsísí pé ẹ fẹ́ fún lówó kó wá bá yín, ẹ fẹ́ ṣe báyìí fún empty promises. Bàbá Mohbad ó máa cut off àwọn tó ẹ̀pọ̀ ẹ̀tẹ́lẹ̀ ni, ó máa sáré lọ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀gbọ́n bàbá Mohbad yìí kò mọ bàbá Mohbad rí, mò ń sọ fún yín lẹ́ni nǹkan tó ṣe ń gbàbọ̀dẹ̀ nìyẹn. And I will be proving it to you all this morning. Òun àti bàbá Mohbad ò tán. Ṣé ń gbọ́ mi? Ẹ̀gbọ́n bàbá Mohbad tá máa ń pọ́nlé yẹn, Mr. Muiwa tó wà l'Amẹ́ríkà, ẹni kó challenge chat mi. Olè lòun náà, scammer ni. Scammer. Mo sọ pẹ̀lú full chest mi, olè ni. Nǹkan tó ṣe ń block gbogbo ọ̀nà tá máa fi rí justice ni pẹ̀lú bàbá Mohbad. Olè ni wọ́n ti gbàbọ̀dẹ̀. Olè. Ṣé ń gbọ́ mi? Now, mo ti sùn lánàá. Mo wá wo chat kan. Sorry. Àwọn èèyàn they were not siblings. Wọn ò tán rárá. Màá dẹ̀ máa fún yín láwọn point mi láàárọ̀ yìí. Ẹ tí ò bá ti jẹun kó lọ gbé breakfast ẹ o. Ẹ lọ gbé breakfast yín. A máa fàájá gan láàárọ̀ yìí. A máa fàájá. Ṣé ń gbọ́ mi? Now, kí ni fẹ́ fàyọ? Mo ti sùn tèmi. Mo kàn jí ni mo rí voice notes. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló táwọn èèyàn sọ fún mi pé voice notes. Mo wá ní jẹ́ kí n gbọ́ voice notes yẹn. Ìgbà tí mo máa gbọ́ voice notes, màá play voice notes yẹn fún yín sìn. Sister Tenny ló ṣe chat lánàá. Sister Tenny, God bless you. Ibi tẹ́ bá wà. Wọ́n sọ pé ń wá nọ́mbà mi. Wọ́n ti send nọ́mbà yín sí mi. Màá pè yín later. Ṣé ń gbọ́ mi? Sister Tenny ló ṣe chat yẹn. Ṣé ń gbọ́ mi? Mo wá gbọ́ voice note chat yẹn. Ṣé ń gbọ́ mi? A lot wà nù chat yẹn. Mo dẹ̀ bá fẹ́ jẹ́ kí gbogbo yín gbọ́ fún ara yín. Ṣé ń gbọ́ mi? Mo ń bọ̀ ẹ jẹ́ kí n block èèyàn kan. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n sáré block. Okay, ó ti lọ. Màá block ẹ later. Ṣé ń gbọ́ mi? Ìgbà tí mo gbọ́ chat yẹn, ó bà inú mi jẹ́ lọ́pọ̀lọpọ̀. Many people tó ń support bàbá Mohbad àti èmi tí mò ń wò yín. Ṣé ń gbọ́ mi? Ajẹ́ tó ní conscience tó wò pé wọ́n fẹ́ jẹ ojú bàbá ẹ̀. Ẹ jẹ́ ká ṣàánú ẹ̀. Bá dẹ̀ ṣe ń ṣàánú ẹ̀ náà, a ní kó má jẹ́ máyé. A ní ẹ jẹ́ ká support ẹ̀. Bá ṣe ń support ẹ̀ náà là ń wá justice. Ṣé ń gbọ́ mi? Ṣé gbogbo yín rántí pé mo sọ ní ìjẹta? Mo sọ pé bàbá lọ sórí òkè, ó lọ gbàdúrà. Ẹ bá mi máa dé. Tí mo sọ pé gbogbo owó tó ná lórí òkè yẹn is almost 700,000. Tí mo dẹ̀ ní receipt ẹ̀. Èmi ni mo kó sílẹ̀ tí mo send ẹ̀ sí àǹtí tó máa ń bá mi run around ní Nàìjíríà tí mo ní kó máa look after bàbá. Ṣé ń gbọ́ mi? Èmi ni mo send ẹ̀. Mi ìbéèrè 10 kọ́bọ̀ lọ́wọ́ bàbá. Ṣùgbọ́n along the line, ẹ jẹ́ kí n play voice note yẹn fún yín. Mo wá disappointed ìgbà tí mo gbọ́ pé wọ́n ní bàbá ló ń rojọ́ kiri pé ẹ máa gbọ́ o, ẹni tó ní kó lọ gbàdúrà kí Ọlọ́run yọ́nú sí, kí gbogbo ogun ilé ayé ẹ̀ kó kúrò, ká lè rójú tu ọ̀rọ̀
ẹ máa gbọ́ o àṣé bàbá yìí ń rojọ́ kiri pé àǹtí tèmi sọ pé kó mú òun lọ síbẹ̀ yẹn kó tẹ̀lé òun lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ dé fún yín o ṣé ń gbọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dé fún yín o ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ dé fún yín o ṣe rí àǹtí tó mo ní kó máa tẹ̀lé bàbá lọ síbẹ̀ yẹn àǹtí yìí níṣẹ́ tiẹ̀ o kò ṣe pé ó jobless àǹtí yìí ní iṣẹ́ mo bẹ̀ ni pé bàbá ò lè dá lọ síbẹ̀ yẹn ẹ fi bàbá ẹ bá mi tẹ̀lé wọn lọ mo bẹ̀ àǹtí yẹn ni mo dẹ̀ fún wọn ní owó ṣé ń gbọ́ 100,000 sorry 700,000 mo kó fún wọn because wọ́n máa jẹun àwọn chalet wà ń bẹ̀ bí hotel kò ń ṣe hotel ibi táwọn èèyàn máa dé sí ibi tí mò ń sọ ẹ prayer mountain yìí àwọn èèyàn wá from everywhere in the world so gbogbo hotel yẹn máa ń kún back to back ṣé ń gbọ́ mi hotel yẹn máa ń kún it's not for prayer ṣó lórí burúkú ni ẹni ó ní 700 for prayer ṣé ìyá wèrè ni ẹ̀jẹ̀ máa ní sùúrù ó ní 700 for prayer ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé mo sọ pé wọ́n lọ fún pásítọ̀ lówó ni orí òkè tó ti lọ gbàdúrà ni mo ń sọ ó máa jẹun ó máa gbàdúrà nǹkan tó wòye dẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ni pé because àwọ̀ pé bàbá àfẹ́ jẹ́ kí gbogbo èèyàn máa rí bàbá káàkiri expensive hotel expensive yàrá la gbà fún wọn which is around 30 or 40,000 àwọn èyí tó cheap wà ń bẹ̀ ó ní wọ́n 1,000 wà ń bẹ̀ mo ní kó má gbà fún wọn ẹ bá mi máa dé ẹ̀yin ọlọ́pọlọ tẹ́ ń wò mí ó ní 1,000 wà ń bẹ̀ mo ní kó má gbà fún wọn ṣé kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé forgive baba ẹ má jẹ́ kí n gbé yín ṣépè this is not about forgiving baba hey listen ṣé yá wèrè ni stop saying this listen please baba àti ẹ̀gbọ́n wa ń ta láti scam everybody ni they don't want justice let me talk please. Ìwọ tó bá tún sọ pé they say please forgive baba I will block you I swear with my mother's grave oh bá ẹ̀jẹ̀ ọmọ ìyá mi I will block you. Kò ṣe pé wọ́n kó 700 lọ fún pastor orí òkè yẹn wà fún pé kó gba àwẹ̀ kó dẹ̀ gba àdúrà but ìtorí pé ó máa sùn church wà ń bẹ̀ náà táwọn èèyàn ń sùn sí but àwọn hotel wà ń bẹ̀ ṣẹ́nà pọ́ sọ pé àwọn aráàlú òyìnbó náà máa ń wá síbẹ̀ so bó bá ṣe lówó sí ni mi ní kó má fi wọ́n síbi táwọn èèyàn máa ti rí wọn mo ní because àfẹ́jẹ́ kójú wọn wà ń tà àdúrà lọ́lọ́ gbà ṣé ń gbọ́ mi mo ní àdúrà lọ́lọ́ gbà àbí kò yé yín mo dẹ̀ ní kó fi wọ́n sí yàrá tó máa jẹ́ pé àwọn nìkan wọ́n dẹ̀ ń jẹun gbogbo yẹn lọ bèrè ní orí òkè kò sí orí òkè tó ti ń gbàdúrà ní gbogbo Èkó yẹn tó cheap ẹ lọ bèrè every orí òkè tó ti ń gbàdúrà kò sí èyí tó cheap ṣé family mi ni bàbá ni mo fẹ́ padà sẹ́yìn now bàbá wa ló ń sọ kiri pé ẹ máa gbọ́ o bàbá wa ló ń sọ kiri pé nbọ jẹ́ kí sáré blọọkì yẹn kan bàbá wa ló ń sọ kiri pé àǹtí tèmi kọ. ṣé láti lọ́jọ́ yọ òòjọ́ lọ́rùn náà lẹ́yìn tó mú mi náà kí irú àmójúbá ìtòkan tó ń bọ̀ lọ́nà lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tò kan tí ò máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn ibà pàtàkì táwọn eré oníṣàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ni ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wò ó ìgbà tuntun gbá báyìí ní ṣe bá lẹ gbọmígbọmí ọkọ̀ tó tó bọ̀ ọkọ̀ òun ní ṣe bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé yín wọnú agbámẹ́
ètò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òpó ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 0703-822-6160 0703-822-6160 lágbo òṣèré ẹ má mísì ẹ̀. Adé lorúkọ mi, gbajúgbajà òṣèré